ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Paulu aposteli sí ọ̀wọ́n ará Éfésù orí kìnnẹ̀. Ọ̀nìrètí yan bàtẹ́lẹ̀sì usọdọmọ nípa Jésù Kristi Olódùmarè ẹni rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ìdùnnú òfẹ́ rẹ̀ fún ìyẹn ògo orí ọ̀fẹ́ rẹ̀ lóun ti dalẹ̀ rú ẹni nínú àyànfẹ́ rẹ̀ nínú ọ̀nìrà àti nẹ́wùrà padà ẹni nípa ẹ̀jẹ̀ rẹ̀ ó darí jí ẹ̀ṣẹ̀ ẹni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ lóun ti mú bùsàn rẹ̀ ní nínú dédé ọgbọ́n àti òye. Ọ̀nìrè sọ dédé run jìlẹ̀ òfẹ́ rẹ̀ di mímọ́ rẹ̀ ní gẹ́gẹ́ bí ìdùnnú rẹ̀ lóun ti pinnu nínú rẹ̀ rí iṣẹ́ òrìjú ní kíkún àkókò náà ó lè kó dédé run lù nínú Kristi Jésù Olódùmarè ẹni ó bá jẹ́ òrun rẹ̀ wà nínú ọ̀wọ́n ọ̀run tàbí rẹ̀ wà nàyè á nínú rẹ̀ nínú ọ̀nìrà fún ẹni ṣe ó ní rẹ̀ pẹ̀lú àwárà àti yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí gẹ́gẹ́ bí ti pinnu ọ̀nìrè ń ṣe dédé run àti run dédé gẹ́gẹ́ bí ti mọ̀ ọ̀fẹ́ rẹ̀. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà.